Nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Mudirul. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Mudirul. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti tí tẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mudirul TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Mudirul TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ọlọ́run bá ó ń pe àwọn èèyàn papọ̀ pé inna khalaqnakum min zakarin wa untha àdáyín látara kọ̀ọ̀kan àtàbò kan wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. Látara àwọn méjèèjì yìí láti wá dá àti wá ṣe látara wọn ayọjáde látara wọn àwọn ìdílé ìran lita'arafu kẹ́lẹ̀ dọba dára yín mọ̀. Inna akramakum indallahi atqakum. Ẹ̀tọ́ alápọ̀nlé jù nínú rẹ̀ èèyàn ìdílé yòówù tó bá ti wá ìran yòówù tó lè jẹ́ ẹni tó lápọ̀nlé jù náà lẹni tó bẹ̀rù Ọlọ́run. Inna Allaha alimun khabir. Inna Allaha alimun khabir ọba tẹ́rí ẹ alimun ọba onímọ̀ ní khabirun tí ó fún kálukú ní irú iṣẹ́ tó bá ṣe. Mi ò ní fẹ́ káwọn èèyàn misuse opportunity tí ń bá fún wọn tí wọ́n bá close mọ́ mi. Ààyè yìí ààyè mímọ̀ ni, tẹ̀fsírì yìí iṣẹ́ mímọ̀ ló fẹ́ ṣe. So tẹ̀fsírì ni fọ́mọ kéwú, but ó ti kúrò lọ́mọ kéwú nìkan nísìn, ó ti di gbogbogbò. So tẹ̀fsírì wá ń dàgbà. Nínú àwẹ̀ báyìí ó ti kúrò bẹ́ẹ̀ látojú ayé Sheikh Adam, ó ti di durusu Ramadaniyya. Tí a sì pé current affairs ni ó kù tó ń jáde tí ó ń ṣe, òun náà ni wọ́n wá ń rìkọ́dù. Òun ló ṣẹ́kù títí di ìsìn ní ìwé wá sí bàbá tí wọ́n bá gbé sí discipline tí ó dàbí ẹni pé àná ni wọ́n tún ṣe. So ṣe tẹ̀fsírì irú èyí tí wọ́n ń ṣe ní ọjà, irú èyí tí kálukú ń pàtẹ rú ẹ̀, ṣé rú ẹ̀ láyé yìí ni? Irú ẹ̀kọ́ láyé yìí, èyí tá ń ṣe yìí náà tẹ̀fsírì ni durusu Ramadaniyya ni tọ́rọ Al-Qur'an láfẹ́ fi so mọ́ ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀. Wal Qur'anu nazala munajjaman aqbal ahdas wal waqa'i. Gbogbo àyà kọ̀ọ̀kan ni wọ́n fún ní sábàbù nùzúlì pé ìṣẹ̀lẹ̀ báyìí ni ó ṣẹlẹ̀ kọ́lọ́n tó wá sọ ni ó fi yé. Sọ́njọ́lá tí ń ṣe tẹ̀fsírì ọ̀hún kí ló lápa lára àjọ yìí lára àwa mùsùlùmí. Tẹ́yà pé ìtàn Ànábì Musa wọ́n bí ọmọ 70,000 lọ́jọ́ kan òǹkankan, ṣérú ẹ̀ ni a máa wá pa. So ààyè yìí ààyè mímọ̀ ni, èyí tí ó nìkan ò dẹ̀ lè darí mi, Ọlọ́run ló ń darí mi. So kẹ́nìkan wá lo opportunity pé bóyá òun súnmọ́ mi àbí bákan kó wá máa wá sọ wípé ẹ̀ẹ́dà ọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ pàtì ẹ máa ṣe tẹ̀fsírì, kí là ń ṣe yìí? Kí ni nǹkan tá ń ṣe yìí? Ṣé mo wà nú ẹni tí ma máa darí ni pé kìíní? No. Tẹ́lómi bá sọ pé mo lágídí mi ò gbàmọ̀ràn, mi ò lè gbàmọ̀ràn rẹ torí mo mọ bí tí mo ń lọ. Mo dẹ̀ mọ ààyè yìí ò lè mọ́ tó mi. So mo wà nú tọ́dúlà ni.
pé má sọ eléyìí ni ó máa sọ àà rárá kò rí bẹ́ẹ̀ kò sì lè rí bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà àti tó ti ṣẹlẹ̀ kọjá tá tún rìpíìtì ara wa pẹ̀lú àwọn kìíní òun ni den àwọn nǹkan tó rọ̀ mọ́ tẹ́yàn bá mọ̀ mí tí ó dẹ̀ mọ̀ àyè yìí so kó má damble into what he doesn't know. So àwọn ẹlẹ́kọ̀ọ́ là ń bá sọ̀rọ̀ now ọ̀rọ̀ Yorùbá kò ṣe Yorùbá kò ṣe gbá kò ṣàwó má dá sí kíni àwọn èèyàn tó ti sọ sí ń kọ́ àwọn èèyàn tó ti kọ history yàtọ̀ sí Samuel Johnson tàbá bọ́ sọ̀rọ̀ Samuel Johnson nísìn kálukú náà ló máa rí pé nǹkan ọ̀tọ̀ gbogbo nǹkan tó kọ pátápátá fiction ló pọ̀ jù nú ẹ̀ ló pè nítàn àwọn àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ tí ó bá nǹkan kan lọ nínú sáyẹ́nsì nínú mímọ̀ nínú nǹkan tó ń ṣẹlẹ̀ láyé gbogbo ayé náà ló bẹ̀rẹ̀ ìgbésí ayé pẹ̀lú mythology myth yẹn láwọn èèyàn fi ń ṣe kìní kálukú ti wá palẹ̀ mọ́ wọ́n ti tún ọ̀pọ̀lọpọ̀ mìtì tí wọ́n kójọ wọ́n ti tún ṣe láyé inú àwọn ìlàjú ayé hadọ́rà tó kọ́kọ́ ṣáájú láwọn hadọ́rà kùldaniyun lẹ́yìn ashuriyun lẹ́yìn feinakiyun lẹ́yìn misriyun al-qadima misr al-qadima ancient Egypt so wọ́n ní civilization ibi tó ti bẹ̀rẹ̀ ní wọ́n wá ní àwọn myth tí kálukú ń sọ kò sẹ́ni tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun kò síran tí ó sọ pé ayé bẹ̀rẹ̀ lọ́dọ̀ òun ọ̀dọ̀ aláyé ti bẹ̀rẹ̀ so kálukú sì gbé oríṣiríṣi wọ́n sọ àwọn hero wọn wọ́n sọ di myth inú ẹ̀yìn míì wà ní báìbùlù tí báìbùlù náà dárúkọ míì ń bẹ irú Gilgamesh yìí ìkánnù àwọn ọba ní tó lágbára tó ní kíní so wọ́n wá fún ní àwọn nǹkan tó ìstórí oríṣiríṣi tí wọ́n rọ̀ mọ́ tó ju bó ṣe mọ́ lọ tí wọ́n sọ pé ìdámẹ́ta rẹ̀ ìdajì nù ìdámẹ́ta spirit ọlọ́run ni ìdá kan yòókù òun lè yàn Iraq sí ní Gilgamesh ti lo ìgbésí ayé gẹ́gẹ́ bí ọba India náà sọ tí ẹ̀ tí wọ́n mú lọ́lọ́run tó ń jẹ́ sàlásàtù kìíní tán pé Vishnu Shiva àti Shiva Vishnu Krishna àbí masari náà ní tí ẹ̀ tó náà jẹ́ sàlásà musallasu bí kìíní bẹ́ẹ̀ ni Horus Isis àbí àti Isis so àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ mythology ni tí yóò bá náà dá mythology tí ẹ̀ náà kalẹ̀ tán pẹ̀lú Odùduwà wọ́n ń bèèrè pé so bí gbogbo bọ́n ti kọ́ kalẹ̀ yẹn bọ́n ṣe kíní tí ká wà bẹ́ẹ̀ díjọ́ wo tí gbogbo ayé ti tún ti ẹ̀ ṣe ní ká máa gbé rọ́kiri tí ó bá nǹkankan mu nínú sáyẹ́nsì ayé ibi tí mímọ̀ dé lé ní kí ló bá mú bẹ̀ kí la lè fi ìmọ̀ tàbá pèrà wa níjọ tó ní mímọ̀
alájú akẹ́kọ̀ọ́ aṣọ́gbẹ̀ kí n la lè fi ṣe ìsìbáàtù nǹkan yẹn tí mímọ̀ ó sọ bẹ́ẹ̀. Al-Qur'ani dá wa padà àwọn ní mímọ̀ àwọn philosopher kálukú ló ronú lọ bá Plato ni àbí Aristo mi rántí tó jẹ́ náà méjì tó kọ́kọ́ sọ̀rọ̀ evolution. Ó sọ̀rọ̀ evolution kí Charles Darwin tó tún gbé tóhun tún fẹ́ lójú. Plato ayúwà tó gbé tó fẹ́ lójú tó sọ wípé èèyàn jáde látara chimpanzee àbí orangutan. Al-Qur'ani àti Báíbùlù àti ẹ̀sìn Yẹ̀húdí Genesis àbí kẹni ó sọ̀rọ̀ wípé àkọ́kọ́ èèyàn Ádámọ̀ ni. So a evolve látara ọ̀bọ àbára chimpanzee àbátara gorilla. Jíni wá lè súnmọ́ra wa. Jíni tó ń control tó wà nú DNA tó ń control nǹkan tó bá papọ̀ mọ́ RNA tí fọ́ọ̀mù àwọn oríṣiríṣi ìkíní lára fọ́tò lára. So tí jíni wá bá papọ̀ jíni tí wá ojú tí wọ́n lọ nílọ́pọ̀ míì ló jẹ́ kíkà tí wá jẹ́ 5 báyìí kó sì yà lọ́tọ̀ọ̀tọ̀. Jíni gorilla ò rí bẹ́ẹ̀ kò tó ti wá ó kàn súnmọ́ ni. So inú tàn àbí inú gbogbo àwọn ní anthropology àbí anthropologist tí wọ́n ṣe ṣẹ́bà àwọn Yorùbá náà kà àbí àká ni. Èwo ni homo sapien, èwo ni homo sapien sapien, èwo ni homo erectus. So evolve níbi tí èyàn ti evolve lóòtọ́ èyàn evolve ọmọ èyàn evolve but kìí ṣe bí táwọn science àwọn Darwin lọ. Evolving wa ó wà látara wípé àwọn èèyàn àkọ́kọ́ wọn èyí ga irun sì máa ń pọ̀ lára wọn torí kò tí ìsáṣọ. So nǹkankan ni ó máa dáàbò Ọlọ́run ṣe bẹ́ẹ̀ irun yẹn ó wà. So fọ́tò wọn ńgbàtọ̀ Ọlọ́run ní inna khalaqnakum min turabin in kuntum fi raybin min al-ba'thi fa inna khalaqnakum min turabin thumma min nutfatin thumma min 'alaqatin thumma min mudghatin thumma mukhallaqatin wa ghayri mu'allaqatin linubayyina lakum wa nukirru fil arhami ma nasha'u ila ajalin musamma thumma nukhrijukum tiflan ثم لتبلغوا أشدكم فمنكم من يرد إلى أرذل العمر